بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí wa kú àbọ̀sí bí ìjókòó wa fiqhul mu'amalat al-maliyya. Ó yẹ ká tẹ̀síwájú bí tó jẹ mọ́rọ̀ zakat. Àwọn ọmọ lérò pé bóyá àbéèrè tá a fẹ́ béèrè bàtà bá kọ́ tí ní ìsáájú náà insha Allah. Béèrè yìí lọ́rọ̀ ta ni bá ti bẹ̀rẹ̀. Afa Lukman. Kí ni ó dé tí Islam Sọ̀rọ̀ kí wàá gbọ́ o. ó dé tí Islam fi sọ pé kò dáa kí ká máa fi owó ta owó? Kí ni ọ̀fà tí wọ́n fi sọ pé kò dáa kí o máa owó ta owó? Kò sí Ìsìláàmù ó ṣe lẹ́tọ̀ọ́ kí o máa fi owó ta owó ṣùgbọ́n ó gbé òfin kalẹ̀ fún. Àbí ọ̀sán sálá ń sọ fún àwọn ọ̀rọ̀ ìpè la tabi'u dhahaba bidh-dhahabi wala al-fidda bil-fidda illa mithlan bi-mithl yadan bi-yadin sawa bi-sawa. Àbí ọ̀sán sáré fún wa wípé tá a fẹ́ ta owó kan ó fi gold àti fàdákà ó fi ṣe àlàyé nígbà náà ó ní wọ́n máa ń lò ní àsìkò tá a wí yìí tó yẹ pé lásìkò yìí àwọn owó tá à ń náà ṣe ti dípò gold àti fàdákà. Àbí sọ fún nígbà náà yìí pé ẹ máa fi gold ẹ máa fi máa ta gold ẹ máa fi silver ta silver àfi kọjá pé yóò ṣe kí ni o yóò rí bákan náà. Àbí àṣà ló gbé ìkàlẹ̀ fún wa ó tún wá sọ wípé yóò rí bákan náà yóò sì jẹ́ gbà yóò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn. Ṣé báwọn ntí ìdájọ́ tí ń bẹ fún gold fàdákà tó wá bára wọn mu bẹ́ẹ̀ náà ní bẹ fún àwọn tá à ń náà nìsín. Tá a fẹ́ fi náírà ra náírà ó gbọ́dọ̀ sí kí ni gbọ́dọ̀ bákan náà a sì gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kí sí pé èèyàn gba káàṣì lọ́wọ́ ẹnìkan yà pé mo transfer rẹ̀ tó bá yá ó yapa sí ṣẹ̀dá Islam yóò parí lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Torí pé ṣe rí ọ̀rọ̀ owó ọjà tó ń tiẹ̀ sí àwọn ọjà owó yìí ṣe goods tí ẹ̀ mọ́ kó wọn rà ṣé ibà owó àfi mọ́ sanwó kíni níta àbára ni ṣé àti wá sọ owó di ọjà tá a máa rà ní ti ẹ̀wò ní ti Ìsìláàmù tí ó ní yóò kó bá wa òun náà ní ti ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí. Àbí ọ̀sán sálám ó ti sọ̀rọ̀ láti tó lé ní 114 ọdún sẹ́yìn tó ti sọ fún wa pé ẹ má máa fi owó ta owó ẹni mọ̀ pé àwọn ṣẹ́jẹ́ ibi òun ló ní nǹkan rẹ̀ fúnra rẹ̀ wọ́n sọ fún wa pé owó ìbáyàtọ̀ síra wọn o kò sí tó burú bí kẹ́ ẹ máa fi ta ara wọn o tó jẹ́ pé ẹgbà lọ́sẹ̀kẹsẹ̀ báyìí àwọn tá a fẹ́ ta owó tó pé nǹkan kan náà ni kó sì kíni kó bára wọn mọ bákan náà kó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni torí pé àrífún bí eléyìí pé Islam aláwọ̀ wá láti sọ owó di bí ayé láti máa rí profit bá ṣe pé yóò padà fa wàhálà fáwọn èèyàn owó àǹfààní ìlàsán náà ni pé ẹ fi sanwó ọjà tẹ́ rà pé yóò fi sanwó pé yóò ní àǹfààní ẹ̀ pé a fi máa sanwó àwọn nǹkan kan tó jẹ́ pé bẹ̀rẹ̀ ọ̀rùn wa bá ń lọ àti pé kẹ́nìkan á pọ̀ fẹ́ sọ di kíni fẹ́ sọ di bí nítorí pé yóò máa tà fáwọn èèyàn ní owó kan náà wọ́n ti dá a dún bí ẹni pé mọ̀dẹ̀rọ̀ ẹ̀ wò ẹ fẹ́ ta owó ẹ fẹ́ fi tara wọn ilé pò fẹ́ ra owó kan ní ìsìn pé owó yìí owó tuntun ni eléyìí owó tí eléyìí ò tuntun tọ́pẹ́ fẹ́ fi ara wọn Islam kò sọ pé burú ṣùgbọ́n kẹ́sì kíni. kò jẹ́ nǹkan náà. ó sì di ara wọn kẹ́sì kíni. káyé gba ẹsẹ̀kẹsẹ̀. kó bá a ṣe bí wàhálà pé tọ́ta ti sọ́dà àyè tí ó máa rí profit kan bẹ̀ yóò padà bí wàhálà ẹni tó ra owó ní ìsìn tó ra owó lọ́wọ́ ẹnìkan ní ìsìn báyìí ó náà kún fẹ́ sí kíni. yóò tọ́ fi kíni kún. ẹni tó tà fún ọgbọ́n fẹ́ sí kíni. yóò wá di pé kálukọ́ máa kó pamọ́ yóò máa jẹ́ ìnira fúnta ní. ó fi jẹ́ pé sí ẹ̀rí Ìsìláàmù ọmọ nítorí tó fi gbófin kalẹ̀ fún wa ló fi jẹ́ pé kọ́ba àtìpárá ọmọ ni àwọn èèyàn rò tí ń ṣẹlẹ̀ ní ìṣẹ̀ báyìí ẹnìkan tó pọ̀ ń gba òun fẹ́ ó ní ìdí èlò lánàá náà èlò náà yọ ń bẹ̀. 15. ó bá tó yẹ ìwò yóò tó jú bá ń lọ tí èèyàn bá sọ́ra ó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ́ra láti jẹ́ pé èèyàn ó jìnà sí àwọn abala yìí báyìí lọ. náà ṣé ó yé báyìí bí Ìsìláàmù fi ṣèkẹ́ ó fi kẹ́ wa ni pé kọ́mọ̀ jẹ́ pé a sọ́dọ̀ àyè ìjèrè owó èèyàn máa ń lò fún àti rí owó ni kì í sí pé èèyàn máa rí wá owó ní ibi owó tó wá jẹ́ pé bákan náà ni fún un ní tó fẹ́ ọ̀fẹ́ tuntun wọn kọ́ bọ̀ tuntun àwọn pé kọ́ yí padà kọ́mọ̀ yí padà síra wọn pé nǹkan kan náà ni wọ́n kọ́mọ̀ yàtọ̀ síra wọn tó ti yí padà síra wọn tí ń yàtọ̀ rìbá ní jẹ́ mùsùlùmí Islam ṣé báwọn
torí lẹ́yìn tí wọ́n nú tí wọ́n pè ní ríbalẹ̀ bòyó táwọn bá sára yẹ tó bá yá inṣàlá náà sọ́rọ̀ mi tún bẹ afa Rashid náà. ní tí ó dá pé ní ayé ìsìn ní bí òní ní àwọn onípòs téèyàn bá fẹ́ gba owó wọ́n ń gba owó lé owó téèyàn bá fẹ́ gbà tẹ́bí ń ṣe ìgbà. níta sọ náà ní bá ń lọ pé ẹlòmíì lè pè bóyá ẹni tí òun fi ṣe nǹkan yìí ni pé àlàlórí tí òun lọ ọbẹ̀ máa bẹ́ẹ̀ ni ẹni tí làlórí ni pé nǹkan yìí kò dáa àmọ́ ara ni mí láti lọ ṣe nǹkan yìí ẹni tára bá ní láti lọ ṣe nǹkan kan tí wọ́n ní ọ̀dà tó pé ìnira bẹ́ẹ̀ mẹ́lẹ̀ òótọ́ ìsìláàmù fún láǹfààní lápèjọ́ ní sáyẹ́nsì bá ti sọ pé aráàmù ni owó tí bá ń lé abẹ́ẹ̀kọ́ níbi tí owó tí ń tà tó dé bákan náà èyàn sá jẹun abẹ́ẹ̀kọ́ ọwọ́ adìpẹ́ kò sówó tó fi jẹun tó bá gbà tó ọ̀bà sówó tó fi jẹun ju àti kọ́ lọ ra owó òun lọ tí wọ́n yọ kíní bẹ́ẹ̀ ilé ò sí wàhálà fún wọn tiẹ̀ làlórí ló ti ọ lọ ọbẹ̀ bá ń lọ ìyá kan máa ń ṣe ní òdiwọ̀n bí làlórí bá ti kíni ẹ pé owó tó oníbùkátà sí láti bí àbùkátà tí bùkátà kàn fún ọ ò ní gbàlejò bẹ́ẹ̀ lọ ṣé báwọn kọ́ ẹ̀ pé lọ́sọ̀ tó ń jẹ́ wọ́n ní kiri pé làlórí wọ́n máa gbé kalẹ̀ ní òdiwọ̀n bá ti rí bẹ́ẹ̀ bákan náà ebi àmọ̀ tàwọn èèyàn máa fàyè gbìyànjú yóò máa fẹ̀ ní ojú táyé pé 10,000 ló ní ìdì táyé pé wọ́n fẹ́ fi gbọ́ bùkátà tó pàtàkì jù mọ́ gba 11,000 ṣé báwọn ẹni tó fẹ́ lọ́wọ́ yọ̀ nǹkan bẹ̀ kọ́ yọ òun ló ní kíni o làlórí ló sì kíni o ó ti wọ̀ lọ ọbẹ̀ bá ń lọ wọ́n sànù wa ó kò yí bá lọ́wọ́ yóò sànù náà sẹ́yìn kan tó ní ìbéèrè kan lórí àwọn tó máa ń ṣe owó káàkiri àwọn Haúsá tó máa ń ṣẹ́wó ìwé ná ìwọ Amẹ́ríkà ilé òsì tó wá sọ pé owó ti ayé pé owó Nàìjíríà yàtọ̀ sówó kíni ilé òwe ó lè yàtọ̀ sí àwọn ilé èsì tó jẹ́ kíní kò burú àmọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ gba ibi wọ́n gbọ́dọ̀ máa gbà lẹ́ẹ̀kan ẹlẹ́dẹ̀kẹsẹ̀ asant títà yìí wọ́n ta ilé èsì èyí lè ta owó tó yàtọ̀ síra wọn kò sí tó burú àmọ́ kọ́mọ̀ sí kíni ọjọ́ ẹsẹ̀kẹsẹ̀ ni tí báwọn owó tó yàtọ̀ jọra wọn kọ́ kíni mélòó ni kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ọgbọ́dọ̀ fi kọ́ bọ̀dọ̀ bákan náà ẹni bákan náà kọ́ lẹ́sẹ̀ kan náà. wọ́n tún wọ́n sí pé ẹni bá yín sọ́lẹ̀ kan sí tó bá jẹ́ pé bákan náà ni náírà ó jẹ́ pé náírà tó ti bàjẹ́ ni o tó ti gbó ni o àti tó jẹ́ tuntun ni o ó jẹ́ owó tí wọ́n ní change ní ìsìn báyìí ni o àti tuntun ni o kí ló gbọ́dọ̀ ṣe àti wọ́n gbọ́dọ̀ gbà lẹ́ẹ̀kan méjì rọ̀ pé bẹ́ẹ̀ pé wọ́n pè ní àtàmáṣólú wàtàkọ́ọ̀bù tàmáṣólú ni kí nǹkan ó sì kí ni àtàmáṣólú ẹ̀wò kọ́rí bákan náà 10,000 tí báwọn ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ aláàkọ́ ẹlẹ́kejì nǹkan àtàkọ́ọ̀bù kí tàkọ́ọ̀bù dù gbàgbà àdúgbò ló gbé ìkàlẹ̀ fún wa tí báwọn torí lẹ́ni tí wọ́n padà bí tí àbá ṣe báyìí yóò bí nira faraàlú ṣé báwọn tó bá bára ọmọ nìyẹn o náírà tẹ́kẹ́ àbára ọmọ ńkọ́ ẹ̀wò ṣé pé owó náírà sí sẹ́fà owó náírà sí dọ́là kí ló ṣẹlẹ̀ kí ló kù mẹ́rin sí àtàkọ́ọ̀bù kí ló pé o kí ló tàkọ́ọ̀bù dù ọkọ̀ yàtọ̀ síra wọn yóò yàtọ̀ síra wọn mọ́ àbúrò sí kíni wọ́n gbọ́dọ̀ gbà lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ òpèlè yìí bá nù ọ̀rọ̀ owó nù ọ̀rọ̀ owó yàtọ̀ sí àwọn ọjà yòókù ṣé ọ̀rọ̀ owó sí kíni ó yàtọ̀ sáwọn ọjà ọ̀rọ̀ yòókù. jẹ́ pé ọ̀rọ̀ béèyàn sọ ń bẹ̀ náà ó gbọ́dọ̀ yàtọ̀ sí gbogbo báyẹn tí ń rò sí pé kọ́ńbàdì pé yóò padà di rìbá jẹ́ pé eléèkejì yóò fara ní aráàlú ẹ wo ní ìpínlẹ̀ kan ti ní ìsáyẹn nìsín ẹ bá ti ní ọgbọ́n ní ìsáyẹn bíi pé kò sí cash owó tó kéré jù ní ìsáyẹn èèyàn ní lọ́wọ́ láti jẹ́ pé òfin ra nǹkan ní ìsáyẹn nìsín kí ló fà á ara fara ní táwọn èèyàn fara ìjọba ti kó jáde àwọn kẹsì sí kíni obìnrin báyìí ìgbọ́dọ̀ fẹ́ tábà mọ̀fẹ́ ọlọ́run sẹ́ni á sinmi púpọ̀ jù owó yẹn tí ẹ̀ máa kó pamọ́ owó kẹsì tí ẹ̀ máa sí kíni tí ẹ̀ máa kó pamọ́ kó fẹ́ sí kíni fẹ́ máa tà fáwọn èèyàn yóò padà fara ní aráàlú ó jẹ́ pé ẹ ń bá jẹ́ pé ọyìn kankan bá owó ń wù láti kójọ ló wà láàlì kó máa fi ṣiṣẹ́ ní kẹsí pé ti kíni o haram. èrètí bá ń rí ọmọ kójọ kẹsí pé owó náà pé wọ́n máa sí kíni wọ́n máa fi ayélu owó gangan wọ́n máa fi ṣe àyè ìjìrè ìsáàmù ò ṣe owó ní àyè tí wọ́n máa fi profit èèyàn máa lówó fún nǹkan ni tí
tó yí bá ní ìsìn kí a kó jọ ní ìsìn pé owó yìí gẹ́lẹ́ yìí ọ̀yá bá ti yáwọn èèyàn ní máa fi interest kún kí ní gbà wọn. owó ni. kọ́ lọ fowó òṣìṣẹ́ kan tó yí bá wọn kọ́ rí eré ibẹ̀ ní kọ́ máa lò ní tiẹ̀ bá ń lọ tó yí bẹ́ẹ̀ náà lo ìtọ́jú ọmọ cash owó yàrá ìlú níbi ó ní ìdí cash tó wá di pé nǹkan tí a ń lò fáwọn àǹfààní kan tí ò bójúmu eléyìí kò bójúmu wà báwọn pé ó fẹ́ máa tà fáwọn èèyàn bó ti tà fáwọn èèyàn ẹlòmíràn ẹni tó tà fún náà kó fẹ́ sí kí ni yáa di pé owó